ẹlẹ́ni mẹ́rìnlá ni wọ́n ti gbé kalẹ̀ láti yanjú àwọn aáwọ̀ kọ̀ọ̀kan tó wà nílẹ̀ bí wọ́n ṣe ń tẹ̀síwájú nínú ìpè wọn fún ìdásílẹ̀ ìpínlẹ̀ Ìjẹ̀bú papọ̀ mọ́ àwọn ìpínlẹ̀ tó wà nílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Akọ̀ròyìn wa Anthony Gandonu jábọ̀ ìròyìn wípé ìgbìmọ̀ oníṣọ̀kan tí wọ́n gbé kalẹ̀ yìí jẹ́ àwọn ẹni tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n lára ẹkùn Ìjẹ̀bú àtijọ́, léyìí tó sì fi kún pé ìpàdé àjọrò àwọn ìgbìmọ̀ náà wáyé ní ààfin Àkàrígbò ilẹ̀ Rẹ́mọ Ọba Babátúndé Àjàyí. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Ìgbìmọ̀ tí méje wá láti ilẹ̀ Rẹ́mọ tí méje náà sì wá láti ẹkùn Ìjẹ̀bú ni ó ní ìfọwọ́sí àwọn olórí ọba méjèèjì nínú. Ìpàdé yìí jẹ́ irú ìpàdé tó wáyé ní ààfin Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú ní oṣù kejìlá ọdún 2024. Àwọn lórúkọ ọlọ́lá orí adé jákèjádò ilẹ̀ Rẹ́mọ àti àwọn aṣojú ọba Síkírù Káyọ̀dé Adétọ́nà Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú ni ó péjú pésẹ̀ síbi ìpàdé yìí, níbi tí àwọn ẹni tí ọ̀rọ̀ kàn ti fi ohùn ṣọ̀kan ní ìdásílẹ̀ ìpínlẹ̀ Ìjẹ̀bú tuntun kúrò nínú ẹkùn Ìjẹ̀bú àtijọ́ ni wọ́n sọ wípé àsìkò ti tó. Nínú ọ̀rọ̀ aṣòfin tó ń ṣojú ẹkùn ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn, ìyẹn Ọ̀túnba Gbẹ́ngà Daniel ni ó ti rọ àwọn aṣáájú nínú àwọn ẹkùn yìí láti yàgò kúrò nínú fàmìfà tí yóò ní jẹ́ kí wọ́n ní ìlọsíwájú. Ṣáájú ní Àkàrígbò ti ilẹ̀ Rẹ́mọ Ọba Babátúndé Àjàyí àti Àwùjalẹ̀ ti Akilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Káyọ̀dé Adétọ́nà ní ẹni tí Orímọlúsì Ìjẹ̀bú-Igbó Ọba Lawrence Adébájò ń ṣojú fún ń ti bẹ̀bẹ̀ fún ìṣọ̀kan láàrin àwọn ẹni tí ọ̀rọ̀ kàn ní ilẹ̀ Rẹ́mọ, pàápàá jùlọ àwọn ọ̀dọ́, láti lè fọwọ́sowọ́pọ̀ kí àlá ọjọ́ pípẹ́ ìdásílẹ̀ ìpínlẹ̀ Ìjẹ̀bú di mímúṣẹ. Ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́rìnlá yìí ni wọ́n ti fún ní gbèdéke oṣù kan láti ṣiṣẹ́ tọ iṣẹ́ tí wọ́n gbélé wọn lọ́wọ́ kí wọ́n lè padà wá jábọ̀ fún àwọn olórí ọba aládé méjèèjì.